Ní orúkọ Democratic Republic of the Yorùbá, ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá MOA kọ ìwé ìkíni kú oríire sí àjọ àgbáyé pẹ̀lú ìtọ́kasí àṣìṣe ìpìlẹ̀ tí ó wà nínú kí àwọn orílẹ̀-èdè ó máa ní àṣepọ̀ pẹ̀lú Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè. Mo kí yín kú oríire. Ẹ kú oríire ti ìpàdé ọlọ́gọ́rin gbogbogbò àjọ àgbáyé. Ẹ kú oríire akọ̀wé àgbà àjọ àgbáyé. Ẹ kú oríire ààrẹ ìpàdé gbogbogbò àjọ àgbáyé. Ẹ kú oríire gbogbo ọmọ ẹgbẹ́ tí kò yípadà ní ìgbìmọ̀ aláàbò àjọ àgbáyé. Ẹ kú oríire gbogbo ọmọ ẹgbẹ́ tí ipò wọn lè yípadà ní ìgbìmọ̀ aláàbò àjọ àgbáyé. Ẹ kú oríire gbogbo orílẹ̀-èdè tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ìpàdé gbogbogbò àjọ àgbáyé yàtọ̀ sí Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè. Ẹ kú oríire gbogbo ènìyàn tó jẹ́ onínúrere ní àgbáyé. Sí ọlọ́lá jùlọ, sí gbogbo orílẹ̀-èdè tó jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ àgbáyé yàtọ̀ sí Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè, pàápàá àwọn ńlá márùn-ún jùlọ. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fẹ́ kan sára sí gbogbo yín ọlọ́lá jùlọ wípé láì fi àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ pè, àjọ ológo yìí ṣì ń dúró. Eléyìí jẹ́ ìtọ́ka rere pé àjọ náà yóò tẹ̀síwájú láti máa borí àwọn ìpèníjà tí àjọ náà yóò sì máa tẹ̀síwájú láti dúró. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fẹ́ sọ kedere pé ìpìlẹ̀ àjọ gíga yìí ní àléébù. Nísìnyí tí àjọ yìí ti pé 100 ọdún, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti tún ìpìlẹ̀ tí ó ní àléébù yìí ṣe, kí ìṣerere àwọn ọdún púpọ̀ ní ọjọ́ iwájú ó lè ṣeé ṣe. Ní wíwo ẹ̀yìn báyìí, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá rí i wípé ìpìlẹ̀ àjọ yìí jẹ́ ìpìlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní àkókò ìgbà ìmúnilẹ́rú, fífẹ́ agbègbè àkóso ẹni dé ilẹ̀ onílẹ̀, fífi orí àwọn ẹlòmíràn sábẹ́, fífi ipá jẹ gàba láti máa darí àwọn ènìyàn mìíràn. Eléyìí jẹ́ àkókò náà tí wọn ò ka àwọn ọmọ ènìyàn kún gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, pàápàá tí wọn ò kan àwọn aláwọ̀ dúdú kún. Eléyìí jẹ́ àkókò náà tí àwọn orílẹ̀-èdè tí ó lágbára ogun jíjà ń lo àwọn ohun ìjagun tí ó lágbára láti fi ipá jẹ gàba lórí àwọn tí kò lágbára, àwọn tí wọn ò ní àwọn àkópọ̀ irinṣẹ́ ogun jíjà. Eléyìí jẹ́ àkókò náà tí àwọn péréte kan ní àwọn ọmọ ènìyàn rò wípé oríire ló jẹ́ fún àwọn láti fi tipátipá ṣe àkóso lórí ọrọ̀ gbogbo tí ó wà ní àgbáyé, kí àwọn wá máa jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tó kù ní àgbáyé máa gbé nínú òṣì, ebi èyí tí ó lè ṣekú pani, àti kí wọ́n wà nínú oríṣiríṣi àrùn, àìnírètí àti ikú àìtọ́jọ́. Nísìnyí tí àjọ àgbáyé ti pé 100 ọdún, àjọ yìí ní láti gbé ìgbésẹ̀ ìgboyà ní gidi láti ṣe àtúnṣe sí àwọn àìdọ́gba tí ó wà ní ìpìlẹ̀ àjọ náà. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ní ìgbàgbọ́ wípé pẹ̀lú ibi tí ìmọ̀ ọmọ ènìyàn dé ní òde òní yìí, ó ṣeé ṣe láti ṣe àwárí àwọn ọ̀nà àbáyọ láti fi òpin sí ogun jíjà, òṣì, wọ̀bìà, ìwà ìbàjẹ́, àìnírètí, ìjẹgàba láti fi ipá darí àwọn ènìyàn mìíràn, kí òpin ó dé bá àwọn nǹkan wọ̀nyí káàkiri gbogbo àgbáyé. Ọlọ́run Olódùmarè ti dá ayé yìí tí ó sì jẹ́ àgbàyanu fún ọmọ ènìyàn. Èrèdí kí wá ni ó fi jẹ́ pé gbogbo wa kọ́ ni à ń jẹ àǹfààní inú rere Ọlọ́run Olódùmarè sí gbogbo wa yìí. Ó jẹ́ ìwà ìkà, ohun tí ó lòdì sí ẹ̀dá ọmọ ènìyàn, àti ohun tí ó ṣeni láàánú pé àwọn péréte kan rí ara wọn pé àwọn ni ó ní àgbáyé. Wọ́n ń wo ọmọ ènìyàn tó sì ń jìyà títí ó fi fẹ́rẹ̀ dé oríta ìparun látàrí ogun jíjà, látàrí òṣì, oríṣiríṣi àrùn,
ebi tí ń ṣekú pani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ní láti súnra kì kí a mọ̀ wípé ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún wa láti fi òpin sí ipa ọ̀nà aburú tí ó ń ṣe lòdì sí ọmọ ènìyàn yìí. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ní ìgbàgbọ́ wípé àkókò ti tó báyìí láti bọ̀wọ̀ fún àwọn adúláwọ̀, àwọn ènìyàn Áfíríkà, àti láti fún wọn ní àyẹ́sí. Àkókò ti tó láti jẹ́ kí àwọn ará Áfíríkà ó wà ní òmìnira ní òtítọ́, kí wọ́n sì ní àyè láti jẹ́ ẹni gíga nínú ògo Ọlọ́run Olódùmarè ní orí ilẹ̀ alààyè yìí. Ẹ̀dá Ọlọ́run Olódùmarè tí ó ga, tí ó rẹwà àti àgbàyanu ni àwọn ènìyàn Áfíríkà jẹ́. Kò ṣeé ṣe mọ́ ní àkókò yìí fún gbogbo wa láti má kọbi ara sí àwọn ìṣòro tí ó wà nílẹ̀ káàkiri àgbáyé. Pẹ̀lú òtítọ́ inú, gbogbo wa ní láti fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ kára pẹ̀lú òtítọ́ inú láti rí i pé a fi òpin sí àwọn ìṣòro náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdí tí a ní láti ṣe eléyìí ni pé ohun tí ó kan ẹnìkan nísìnyí dájúdájú yóò kan àwọn ẹni tó kù bó pẹ́ bóyá. Ní àkókò 2000 ọdún ó lé tí ó tún lọ sí ó lé ní 20,100 ọdún báyìí, àwọn orílẹ̀-èdè kan ṣì wà tí wọ́n fi àtìlẹ́yìn fún ètò ìmúnilẹ́rú, fífi àwọn ẹlòmíràn sábẹ́ àti fífẹ̀ agbègbè àkóso dé ilẹ̀ onílẹ̀. Ẹ jẹ́ kí a sọ òtítọ́ fún àwa ara wa. Báwo ni ẹ ṣe fẹ́ ṣe àlàyé ìfọwọ́sowọ́pọ̀ àti àwọn ìbáṣepọ̀ tí irú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ ní pẹ̀lú Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n tí ó jẹ́ ètò àwọn amúnisìn, tí ètò àwọn amúnisìn yìí sì jẹ́ àbájáde ètò ìmúnisìn ní pọ́nbélé, ètò ìfi ẹlòmíràn sábẹ́ àti fífẹ̀ agbègbè ìṣàkóso ẹni dé ilẹ̀ onílẹ̀. Láti àtètèkọ́ṣe kí amúnisìn ó sì tó dé, kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà. Àwọn ọ̀ràn dídá tí ó burú gidi tí ó lòdì sí ọmọ ènìyàn ni wọ́n fi tò Nàìjíríà jọ. Nísìnyí, láti lè ṣe àtúnṣe àti ìyípadà aburú ti àtẹ̀yìnwá yìí, kí ni ìdí tí ẹnikẹ́ni fi ní láti máa ṣe àtìlẹ́yìn àti ìgbélárugẹ ohun búburú fún ètò ìmúnisìn, fífi ẹlòmíràn sábẹ́ àti fífẹ̀ agbègbè àkóso ẹni dé ilẹ̀ onílẹ̀ ní àkókò yìí nípa níní àwọn ìbáṣepọ̀ pẹ̀lú Nàìjíríà? Ẹ jẹ́ kí gbogbo wa ó gbìyànjú láti sa ipá wa pátápátá láti ṣe ohun tí ó tọ́ nítorí ọjọ́ ọ̀la. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín, ọlọ́lá jùlọ, wípé ẹ ṣe mímọ̀ òtítọ́ inú àwọn ọ̀rọ̀ ìfiránṣẹ́ wa. Kí Ọlọ́run Olódùmarè ó tẹ̀síwájú láti máa bùkún fún gbogbo wa. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní òtítọ́ a mọ oore àjọ àgbáyé fún dídáàbòbò àwọn ẹ̀tọ́ gbogbo àwọn ọmọ ìbílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ò fi àyè fún àwọn tí ó ní oríṣiríṣi ète ibi láti pa àwa ọmọ ìbílẹ̀ gbogbo káàkiri àgbáyé run kúrò lórí ilẹ̀ ayé yìí. Ẹ jọ̀wọ́, ẹ máa rántí nígbà gbogbo láti dúró ṣinṣin lórí àwọn ìlérí yín fún àwọn ọmọ ìbílẹ̀ káàkiri àgbáyé, kí ẹ sì ṣe ìrànwọ́ ìgbésẹ̀ ojúkorojú lórí àwọn ìlérí wọ̀nyí. Lẹ́ẹ̀kan sí a ṣe ẹ kú oríire sí àjọ àgbáyé, àjọ tí ó gbayì fún 100 ọdún ìdásílẹ̀. Kí Ọlọ́run bùkún fún yín gbogbo ọlọ́lá jùlọ. Kí Ọlọ́run bùkún fún àjọ àgbáyé. Kí Ọlọ́run bùkún fún gbogbo ènìyàn onínúrere ní àgbáyé. Kí Ọlọ́run bùkún fún ọmọ ìbílẹ̀ Yorùbá, àwọn ẹni gíga. Kí Ọlọ́run bùkún fún Democratic Republic of the Yorùbá. Pẹ̀lú àyẹ́sí tí ó ga jùlọ, mo dúpẹ́ Onítìrí Abíọ́lá, olóyè ìyáàfin, ìyá ọmọ ìbílẹ̀ Yorùbá ní òde òní, ní orúkọ Democratic Republic of the Yorùbá. A kọ ìwé yìí ní ọjọ́ 23 oṣù Ọ̀wẹ̀wẹ̀ 2025.